Yorùbá bọ̀ wọ́n ní tá a bá ta a máa ń tọ́ ni torí pé èyí tá a bá ta tá a bá tọ̀ ni mo ń di ẹran onídìí. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ̀ntà lórí ọ̀rọ̀ ìlú Ẹ̀pẹ́ Èkìtì tí à ń bá bọ̀ àti ìṣẹ̀lẹ̀ gbódùn róṣọ gbọ́mi sí omi òtó tí ń ṣẹlẹ̀ láàrin kábíyèsí Ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ Èkìtì àti àwọn ará ìlú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n fárígá wípé dandan o kábíyèsí ó ti ṣe ohun èèwọ̀ ó ti ṣe ohun tí wọn kì í ṣe nílùú Ẹ̀pẹ́ pé dandan ni kí ó forí ìtẹ́ sílẹ̀ fún àwọn wípé olú rẹ̀ mú wọn. Àti gbọ́ oríṣiríṣi nǹkan táwọn ọ̀dọ́ sọ wípé ó fa ìdí abájọ ọ̀rọ̀. Ẹ sì mọ̀ wípé ẹni a bá ti ọ̀ràn mọ́ kì í dákẹ́. Wọ́n dárúkọ àwọn tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí tí kábíyèsí tó gbé àṣẹ tó bu èpè jólẹ̀ fún. Ìdí rèé tá fi ń tẹ̀síwájú nínú ìwádìí wa ká má bàa rólé apá kan dápá kan sí. You know, I've once been in your shoes, and I know how stressful traveling can be, from the endless flight searches to fluctuating ticket prices and unreliable agents. Whether you're booking a trip home to Nigeria, a vacation across Europe, or a business flight ticket from Canada to UK, it shouldn't be this complicated. That's why at TBI Travels, we'll make flight booking simple, seamless, and secure for travelers in Nigeria and across the globe. Are you wondering why TBI Travels? We offer global flight booking from wherever you are to wherever you're going. Transparent pricing, no hidden fees or fake deals. Real-time support from trusted travel experts, easy payment options and instant confirmations. So whether you're flying from Lagos to London, Toronto to Dubai, Accra to Ghana, do it with confidence, do it with TBI Travels. Your dreams of living, working, or studying abroad is closer than you think. At TBI Travels, we don't just process visa, we open doors to new beginnings. So whether you're chasing a better career opportunity, education, or a fresh start in a new country, TBI Travel is your trusted travel partner to guide you in every step of the way. From work permit to study visa, we help you find the right destination that fits your goal. Fast, reliable, and stress-free. With hundreds of successful applications and satisfied clients worldwide, our track record speaks for itself. Don't be left out. Click the link below to get started. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń wà káàkiri. Ẹ ṣeun, Kọ́láwọlé Arówólò lórúkọ tèmi jẹ́, tí gbogbo ọ̀dọ́ ìlú mọ̀ mí sí Àbànà. Bó lẹ ṣe jẹ́ nílùú ìkíni ìkútẹ́? Ọmọ ọba ni mí láàrin ìlú yìí. Mo sì fẹ́ràn gbogbo ọ̀dọ́. So gbogbo wọn mú mi gẹ́gẹ́ bí bàbá. Bẹ́ẹ̀ ni. Ìdílé agboolé ọba wo? Ní ilé Àdẹ̀gbẹ́, ìdílé Àdẹ̀gbẹ́ ni mi, ní ìdílé Arówólò gangan. Ṣé ìdílé yín ló ń jọba lọ́wọ́lọ́wọ́ àbí ìdílé yín ti jọba sẹ́yìn? Ìdílé mi ti jọba kó tó kan ìdílé Arówóṣayé. Nígbà tí ìdílé Arówóṣayé jẹ tó kọjá lẹ́nu ìjẹ, tẹ́ni bá tó lọ báyìí ni ó kàn ìdílé tèmi. A jẹ́ wípé ẹ bá ẹni tó wà ní orípo ìdú ọba rárá ń gbà. Kò sí nǹkan kan tí mo fẹ́ bá du. Kán bá sọ pé bóyá torí pé kò já mọ́ yín lọ́wọ́ ló ń fa ó dà kí ló wá fa gbọ́nmi sí omi òtó láàrin ẹ̀yàn àti ọba tó wà lórí ìtẹ́. Ẹ ṣeun, ṣe rí àwọn àgbà tó wà nílé, àwọn ni ò fi ìtàn balẹ̀ tán ń purọ́ fún ọba. Nígbà tí ìdí ọba ṣe mẹ́ta, wọ́n pín oko sí mẹ́ta. Oko yìí kó tó di pọ́ńdà pọ̀ nítorí pọ́ba ayé àtijọ́ wọn kì í gbowó oṣù. Náà ṣe ní kọ́ba máa kọ ẹ̀yìn oko. Nígbà tí bàbá tèmi jẹ, òun ló kọ ẹ̀yìn lóòótọ́. Nígbà tó kú tán, àwọn ìdí ọba tó wà lórí oyè tó ń ṣẹ́ ìpèkiri yìí, àwọn gangan ni wọ́n pín àwọn bàbá ẹ̀ bí Akọ́lé Ajé, Asáwó. Àwọn ni wọ́n pín oko yẹn sí mẹ́ta wípé àwọn ò lè gbà kídìí wa máa kọ ẹ̀yìn títí tí wọ́n ó fi jẹ ọba míì. Nígbà tán dẹ̀ pín oko, gbà tí Arówóṣayé dórí oyè, ó lò 42 years. Ìdí tiwa àdìdí tiwọn a ò gbà kó wọ oko wa. Kò wọ oko wa. Even ọjọ́ tó lọ gégi nínú oko ti àwọn ọba tó wà lórí ìtẹ́, ẹ̀gbọ́n ẹ̀ Adélúpò tó ń pọ́n kiri
àdá ló fi lé ọba Arówóṣayé títí dé etí odò kó tó padà lẹ́yìn ẹ̀. wípé kí ló dé tó fi wọnú oko wọn wá gégi. torí pé wọ́n ti pín oko yìí so oníkálukú ti mà láti ẹ̀. Yes, nígbà tí ẹni yẹn lò 42 years oko ọ̀dọ̀ ẹnìkan ló kọ́ tó fi jáde níbẹ̀ tó fi jáde láyé wọ́n wá fi eléyìí jẹ ó wá fẹ́ kí wọ́n dá oko pọ̀. ìyẹn pé kí oko mẹ́tẹ̀ẹ̀ta wá papọ̀ bó fojú kan ni àwọn àwa sọ fún wípé tí a bá máa pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ wà ní láti pe ìdí mẹ́tẹ̀ẹ̀ta tí wàá rawọ́ ẹ̀bẹ̀ tán á wá kọ sílẹ̀ bí a ṣe kọ ìwé sílẹ̀ nígbà tí wọ́n pín pé a ti tún dàpọ̀ padà o ọba tó bá ti máa jẹ òun ló máa. ìgbà tí wọ́n pín yẹn ó wà lákọọ́lẹ̀. ó wà lákọọ́lẹ̀. dídíndì sí àbí wọ́n ti parẹ́. ó wà lákọọ́lẹ̀ tí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò parẹ́. kí nìdí tí kábíyèsí ṣe sọ pé kẹtùn da oko pọ̀ nígbà tó yẹ pé ti ń kọ lọ́tọ̀ọ̀tọ̀. nítorí pé ibi ọ̀dọ̀ bàbá tiẹ̀ ó kéré. tó bá dẹ̀ fẹ́ kán pápọ̀ lóòótọ́ àwa ẹbí lè gbà a lè gbà ṣùgbọ́n ọ̀nà ẹ̀tọ́ nígbà tá a wá sọ bẹ́ẹ̀ èyí tó yẹ kó lo ọ̀nà ẹ̀tọ́ wá fẹ́ lo ọwọ́ agbára ọlọ́pàá ló fi ń kó àwọn ọmọ ọlọ́mọ nígbà tó gbé wọn lọ síwájú deputy governor mo ní láti tẹ̀lé wọn ibi tọ́ta tó ti yàn mí ní ọ̀tá nìyẹn o mo tẹ̀lé wọn àwọn ìtàn irọ́ táwọn bàbá wa ń pa mo sọ fún deputy governor pé irọ́ náà ń pa báyìí ló ṣe yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí inú deputy governor dùn ó ní kó padà sílé kó pe gbogbo wa pọ̀ tó bá ti pè wá pọ̀ ká ṣe meeting kán dà pọ̀ kó wà rítì torí ọba mi tó bá máa jẹ ńgbà tó délé kò pé anybody ó kàn gbé ìṣòbò pé kó lọ kọ ìyìn níbi ọjọ́ kẹta àwọn ilé ní wọn lè gbà wọn gbà kó kọ́ wọn yọ àdá wọn yọ bẹ́ wọn kàn sọ fún ìṣòbò yẹn pé mọ̀ jẹ́ ká rí ẹ kó kọ ẹ̀yìn kankan níbẹ̀ yẹn. ìyẹn tó ti bọ́ sí orí oko wọ́n ní kó jáde ńbẹ̀ nígbà tó máa di aago kan òru bí ọjọ́ kẹta ìpaná fi jálẹ̀kùn ilé wọn àwọn ará rẹ̀ alùbí ẹni máa pa wọn náà fi wọ́n lùdádó. mo wá bi léèrè pé ṣé bọ́n ṣe ń tòlú nìyẹn ní tó fa ìpè tó ń ṣe fún mi kiri nìyẹn o wípé kò yẹ kó bọ́gù ilé wọn níṣẹ́ ló yẹ kó jẹ́ ó láwọ́ agbára lòún fẹ́ lò ṣá mo ṣe bẹ̀rẹ̀ sí ṣépè tó ń lu agídí. kó tó di pé wọ́n ṣépè yẹn ṣé ẹ lọ sáàfin lọ tákù ọba ni. èmi àti ẹ̀ yàtọ̀ sọ́jọ́ tó ránṣẹ́ pè mí bó dẹ̀ ṣe ránṣẹ́ pè mí òótọ́ ọ̀rọ̀ tó wà nínú mi tí mò ń sọ ni mo bá sọ. wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ pé ṣe ni kó pè wá pọ̀ oníṣẹ́ mi ni mo fẹ́ kọ́ òun lọ́gbọ́n ni. tó mo dẹ̀ ní tí o bá ti dàgbà kọjá ẹni tí mo lè kọ́ lọ́gbọ́n torí ẹgbẹ́ ọmọ mi ni ẹ́ mo ní count me out count me out má pè mí sí anything tó bá ti ṣẹlẹ̀. ìgbà tó tún yá kò rẹ́ni fọlọ́pàá mú mọ́ ó tún lọ mọ́bìnrin ó lóun ló ń da léun rú òun ni ò jẹ́ káwọn kan gbọ́rọ̀ sí wọn lẹ́nu later ó ní àtúpè wọn fẹ́ nìyẹn lẹ̀ ó wá lèmi ní bàbá àfàlẹ́ wọn pé bóun ṣe fi àṣẹ pa igán. ta ni ń jẹ́ gan. Adéníyì ọmọ yẹn rí léètì mọ́ mi náà ó gégi lóko ni ó ní kó wá kógi fún ọmọ ò kógi fún torí pé àwọn kan ló gbowó lọ́wọ́ ọmọ ó ṣépè fọmọ yẹn kú dànù. ṣé èpè máa ń pààyàn ni. lọ́rùn ẹ̀pẹ̀ tó jẹ́ pé àwọn tá a gbọ́ mọ àfi tá a mọ̀ jẹjẹjẹjẹjẹ ó láṣẹ lọ sókè mọ́rùn ọ̀nà tó máa ń kì wá wọn lọ́mọ kú lókè mọ́rùn ikú gangan nìyẹn wọ́n ń faṣọ pupa kan tó máa fi aṣọ pupa di ìkànjú máa bá lu ọ̀hún ni ẹ̀mọ́ bá àwọn ọmọ àti kú lẹ́yìn òdì sí ẹni wà lẹ́nu iṣẹ́ gíga ń bọ́ lulẹ̀ aṣọ pupa ló fi dì síbẹ̀ báyìí ó ti fi nǹkan ìwọ̀wọ̀ lù. Bó lẹ ṣe mọ̀ pé aṣọ pupa ló fi. ó gbé síta tí lọ́jọ́ tó pè láàfin látọ́jọ́ tá a lọ sáàfin nígbà tó pé gbogbo ọ̀dọ́ tí mo wá ní kọ́ bá mi bí pé kí ni mo ṣe fún tó fi ń ṣépè fún mi kò rí nǹkan kan sọ ó wá ní ẹni tó bá jẹ́ tèpè ní òun arọ ìpè ń ló bá gbé síta ló fi ń sùn. ọ̀dà ìgbà wo ni kábíyèsí ń ṣe ìpè yìí. sátọ̀dé kẹta ní. nínú oṣù kẹwàá yìí náà ni. bẹ́ẹ̀ni. bó lẹ ṣe mọ̀ èpo ṣẹpẹṣẹ wà ń bẹ ni. àwọn ènìyàn náà wà níbẹ̀ títí kan àwọn ìyàwó ẹ̀gbọ́n mi ojú gbogbo wọn ló ṣe ń ṣépè àwọn náà pè ní èkó lèmi wà nígbà tí màá dé tó ní kúlukú ń sọ. ó sì ń dárúkọ yín sínú èpè. nígbà tí ó ń ṣe mí nìkan àwọn ẹlẹ́rìí pọ̀ tán máa jẹ́rìí tó bá dé kóòtù. ṣé wọ́n réèyàn rìkọ́ọ̀dù gbogbo sìn yẹn ni.
nígbà táwọn pọ̀ tójú ẹ̀ka anybody. a jẹ́ pé àwọn ìyá yẹn sọ̀rọ̀ wípé àwọn ò lè gbin pé torí táwọn bá ń sọ̀rọ̀ pé tó bá dojú èpè kan kékeré náà fẹ́ fi ran wípé nítorí pé a ti gbà lọ́wọ́ ẹ̀ báyà ti tilẹ̀kùn mọ́ làwọn ṣe bold láti sọ̀rọ̀ yìí o. wọ́n ti gba kínní. a ti gbà á ti gbé sínú yàrá kan àti tilẹ̀kùn mọ́. ta ló kọ́kọ́rọ́ wà lọ́wọ́ àwọn ọ̀dọ́ ni gbà tí wàhálà àwọn ọ̀dọ́ pọ̀ ní chairman local government wá ló gbà lọ́wọ́ ẹ̀ ló gbé sínú yàrá ló tilẹ̀kùn mọ́. bẹ́ẹ̀ni. ó dà nígbà tẹ wá dé tẹ gbọ́rọ̀ yìí kí ni ìgbésẹ̀ tẹ wá gbé. nígbà tó ti kọ lẹ́tà sí mi pé ó fẹ́ rí mi láàfin ní sátidé tó tẹ̀lé náà ni mo dẹ̀ débẹ̀ gbà tí màá débẹ̀ mo bá ọ̀dọ́ rẹpẹtẹ kí ló dé wọ́n sọ pé ọba ló kọ̀wé sí wọn pé òun fẹ́ rí wọn làwọn ọ̀dọ́ tẹ̀ ti ń yarí pé ìpè tó sẹ́ ní sátidé tó kọjá ó ti pọ̀ jù pé kí ni mo ṣe fún pé tó bá tẹ̀ fẹ́ pààyàn pé ṣerú mi ló yẹ kó pa láàrin ìlú pé wọn ò ní gbà wọ́n ka èèyàn 5 tó ti fi pípa tí mo dẹ̀ mọ̀ pé òótọ́ ni ṣùgbọ́n who is to talk torí kí agbára kìíní yẹn wà lọ́wọ́ ẹ̀ tí yóò bá ti gbà ẹni kó gbé sílẹ̀ báyìí kan fi ṣépè fọ́mọ àtìyàwó tiẹ̀ lójú ara ẹ̀ bóyá ó máa gbà ọjọ́ yẹn ó sọ pé ó tẹ̀wọ̀n lọ́rùn kó kú nǹkan gba agbára yìí lọ́wọ́ òun ṣojú chairman local government àwọn èèyàn rìkọ́ọ̀dù ẹ̀ tó pọ̀ nǹkan tẹ́mi kan béèrè lọ́wọ́ ẹ̀ méje débẹ̀ ni pé kí lẹ̀ṣẹ̀ ni tó fi ń ṣépè fún mi kò rí nǹkan kan sọ ó kàn ṣàṣọ pé ó dá òun arọ ìpè nígbà tó máa gbé sóde kó rọ ó yẹ kó yí sínú aṣọ funfun aṣọ pupa náà ló fi dì tó tún fi sọ gbogbo nǹkan tó fẹ́ sọ ìyẹn ni mo ṣe ń wò wọ́n mi ò kúkú dá sí. láàrin mi àti ṣé ẹ̀yin lẹ sponsor àwọn ọ̀dọ́ tí wọ́n jáde. ìjẹ́ mo ṣùgbọ́n fúnra ara ẹ̀ ló pe ọ̀dọ́ ṣé mo lówó tó fi sponsor wàhálà ni. rárá ńgbà tí wọ́n sọ pé àwọn ò gbà àwọn ò fẹ́. èmi ò ṣe mo wà ń bẹ̀ ni èmi ò sí ń bẹ̀ nígbà tó fẹ́ pa wọ́n tán jẹ́ òní sọ̀rọ̀ ni. mo jẹ́ ìlẹ̀ bí mi tẹ̀bí àwọn tá a jókòó kan pa mí kan pa ẹni ṣáwọn tó kù ìyá adákẹ́ kan pa wọ́n tán. ẹ dá mi lóhùn ẹ̀ní dúró nígbà tó ń ti pa Adéníyì ó ti pa Ìṣó. allegedly ni. nígbà tó bá ṣépè fún yàn pé kò ní kú wá lọ́dún tó ń bọ̀ tán gbókù ẹ̀ padà wálé tí ò wá náà nígbà tó ní. ìwé ọmọ yẹn ṣe egún lọ sáàfin ni ló ná kọjá ààyè ló ní kò ní bá wọn pé lọ́dún tó ń bọ̀ Ògún tó máa tẹ̀lé wọn gbókù ẹ̀ wálé kò bá wọn pé. ó sọ fún Ìṣó bó ṣe ń lọ yẹn pókù ẹ̀ náà máa gbé padà wọn gbókù Ìṣó padà. ó sọ fún Adéníyì kó ti gégi gbóró. àmọ́ ńgbà tó ti nígbà tó ń sọ̀rọ̀ Adéníyì kí làwọn ọ̀dọ́ ń wò. ẹ̀rù ń bo ní kólukú kó mọ́ tàṣẹ ní àná ìgbà tó sún wọn tán wò pé tán bá dákẹ́ kó máa pa wọn ra tán ìgbà yẹn làwọn ọ̀dọ́ dìde. ọmọ ìburú débi pé kò bẹ̀rù anybody kò ń gba ìmọ̀ràn. ìyẹn kábíyèsí yìí. bẹ́ẹ̀ ni kò ń gba ìmọ̀ràn ó dẹ̀ láwọn tó ń rán níṣẹ́ ibi bíi David àwọn eṣin òkọkú. bíi David ẹsẹ̀ mọ́ bíi Tọ́lá bíi ẹ̀gbọ́n ẹ̀ ní alápá abáyẹn ọba lóyà onítọ́lá den kí lorúkọ bọ̀bọ̀ yóò ẹ̀ẹ́sẹ̀kẹ́ ìyẹn kò tẹ̀ ní nǹkan méjì ju oògùn burúkú láyé ibi jẹ́ wàyí tó bá ní òjò ní jẹ́ ká ṣe ẹni tẹ̀ wà láì òjò ló máa lé yín lọ ìyẹn burú bàbá ẹ̀ ṣe bi títí àṣẹ iná fi ṣépè fún bàbá ẹ̀ láàfin nígbà tí bàbá ẹ̀ fẹ́ pa gbogbo. ajẹgbẹ tí ń fi àṣẹ wọn ti ń fi àṣẹ ìgbọn ṣépè gan láti. gbogbo ìlú ló kóra jọ ṣépè fún bàbá ẹ̀ nígbà ayé bàbá ẹ̀ nígbà tó ń ṣe bí tí Ṣìgìdì ò jẹ́ kéèyàn rìn ọba ò kì í ṣépè òun ni ọba àkọ́kọ́ ọjọ́ tí ìlú bá lè náà gbé síta tí gbogbo ìlú á dúró òkè ọjà náà dẹ̀ tí ń lò. kí ló dé tí kíní agbára burúkú kí ló dé tó wà ní kọ́sítọ́dì ọba ṣé wọn mọ̀ pé ọba lè ṣe àṣìlò rẹ̀ ni. nítorí pé àdúrà la fi ń ṣe fọ́mọ ìlú tán lè máa gòkè òun ló yí padà tó sọ́dí èpè òun ló yí padà tó sọ́dí èpè wọ́n ń ro ní aṣọ pupa gẹ́gẹ́ bí ìtàn táwa gbọ́ ọjọ́ tí ìlú bá kan táyé kan tọrùn kan táwọn rí bí agbègbà wọn gbé síta wọn ṣàdúrà gbogbo wọn á dẹ̀ lọ létòlétò á di pẹ̀lẹ́kùtù ṣé ẹ mọ̀ pé ohun tá a bá fi ṣàdúrà tó ṣàṣẹ náà bá fi ṣépè náà bẹ́ẹ̀ náà ló máa rí òun lòun ṣe yí padà ló sọ láṣọ pupa ló dé lóun ní òló fún tàṣẹ kò ló fàdúrà mọ́ ìpè nìkan lóun lò fún. tọ́rọ̀ bá wá rí báyìí kí ni gẹ́gẹ́ bí ọmọ ààfin tó jẹ́ wípé ẹ mọ̀ tán
ojú yín bá tàn ẹ mọ àṣà àti ṣe tó rọ̀ mọ́ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ tọ́rọ̀ bá wá rí báyìí kí ni nǹkan tí wọ́n lè ṣe láti fi yí àwọn nǹkan ìpadà tàbí láti fi lè fi tú agbára burúkú yìí láti fi lè tú lójú. tá a mọ̀ ni pé tí ó bá ti rí bẹ́ẹ̀ onígbà kan tó ń gbé síta fọba ọba òkè fi ṣépè tó bá ti fi ṣépè wọ́n á wá lè wọgbó lọ wọ́n á lè kúrò nílùú wọ́n á ṣìgbà fún un wọ́n á wá bẹ̀rẹ̀ sí pé àwọn babaláwo onífá wọ́n á máa dá fá kí ni ohun ẹ̀rọ ìfáláwa mú ohun ẹ̀rọ síta táwọn á ṣe ẹ̀rọ yẹn táwọn á ṣẹ̀ṣẹ̀ àfẹ́ padà bóyá wọ́n á gbà padà wọ̀lú ní ìfálásọ bóyá wọn nígbà ní ìfálásọ bọ̀ tó bá ti kọ́kọ́ ṣẹlẹ̀ níṣẹ́ náà ń lè nínú ìlú. àmọ́ kábíyèsí ṣì wà nínú ìlú. ẹ mọ̀ pé nígbà tí kò sí àtẹ̀bá wò lóhùn náà àgbàwo ló tún wà ń bẹ̀. nígbà tí rúmi bá ti gbìyànjú mi lágbà àgbàwo ló tún wà nínú ìlú àwọn tó wá jẹ́ àgbà gan tó wà nínú ìlú àwọn dà tán bá dúró màá sọ lójú wọn oníjẹkújẹ òpùrọ́ alábòsí tó jẹ́ pé tán bá sọ ìtàn tẹ́ bá gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ gbogbo ìtàn látòkè désàlẹ̀ tán sọ ẹ̀rọ ni wọ́n ń pa àkókò tó yẹ kán béèrè ìtàn lọ́wọ́ àwọn bàbá wọn ìranù náà ń bá kiri tẹ́ bá rí wọn náà gan tán bá kaṣọ wọ̀ wọ́n á dàbí ẹyẹ egún ni ogun ògùn báyà láṣọ wọn ń pọ́n nígbà tó séèyàn lára wọn. ìlú tí irọ́ bá ti pọ̀ jù ju òótọ́ lọ ìlú náà ò kì í develop. That is it. So ní báyìí nǹkan tí ẹ lè ṣe ni wípé kán kọ́kọ́ lé kábíyèsí jìnnà sílùú kán kọ́ ṣí igbá ṣé wọ́n ti wá ṣí igbá yìí. wọ́n ti ṣe àwọn lọ́ba ló ṣì ń wá fún sẹ́túmẹ́ǹtì àwọn ọ̀dọ́ dẹ̀ ń bá wọn sọ̀rọ̀. ṣé ibi tí ẹ̀yin aráàlú àtàwọn ọ̀dọ́ tẹ́ dúró sí ni pé ẹ pàpàṣẹ fẹ́ ṣí igbá yìí wọn ọba kó sún kó kó ṣe kọ́kọ́ fi lù wá sílẹ̀ náà. a ò fẹ́ a ò dẹ̀ fẹ́ ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yìí ọba yẹn ti lọ láì sátúnṣe ìgbóná lè sí. ṣé gbogbo nǹkan tí gbogbo ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ náà sọ náà nù. ó dà tí kábíyèsí báyìí tí wọ́n wá jáde sí bọ̀m̀bọ̀ tí wọ́n wá túbá kí lẹ̀ ṣe. tí kábíyèsí bá jáde sí gbangba tó wá túbá dẹ́yìn èrò àwa ọ̀dọ́ ni wípé a ní kí kábíyèsí lọ gbé àfọ̀ṣẹ yẹn síta kó gbé fún kan lára àwọn òjòyè ẹ̀ kó fi ṣépè fún tó bá tó lẹ́yìn ọ̀sẹ̀ kan wá rọ ìpè tó ṣẹ́ fún yẹn kóun náà máa jayé ẹ̀ lọ. ẹ ṣèmi tọrọ kan mo wà náà títí mo fi kúrò tí mo fi wá sílé mi wọ́n pè mí wọ́n mú orí ọ̀rọ̀ wọ́n mú ọ̀rọ̀ àwọn tán wà mẹ́ta sọ wọ́n fún wọn ní gbódídí ṣe àwọn náà ṣan gbódídí lọ wọ́n ṣe pè mí kán ní kí wọ́n sọ̀rọ̀. tọ́ bá wá padà tó wá pè padà. mi ò ráyè tí wọ́n mọ́ àfi kí ọba ṣáàṣìgbà. wọ́n máa ṣe tiwọn kí n máa ṣe tèmi. tí ìlú bá ti ní kó ṣí. ta ni ó wá ṣígbà ìgan fọba. àwọn ìjòyè ẹ̀ náà ni. ṣé àwọn ìjòyè yìí ṣé wọn wá ní nǹkan ṣe pẹ̀lú kábíyèsí. wàhálà àtàrin tí wọ́n nìyẹn tèmi ni pé kí ìlú ó tòrò. nínú àwọn ìjòyè kan wà tó jẹ́ pé olóòótọ́ ni wọ́n tán mú òótọ́ ọ̀rọ̀ tán máa sòótọ́ àwọn kan sì wà tó jẹ́ pé ohun tí wọ́n ó jẹ kò jẹ́ kán lè ṣàṣọ pé ọba lè sọ pé alátìlẹyìn làwọn táwọn nílé sòótọ́. ṣé ẹ gbọ́ wípé wọ́n ní Ifá ò mú ọba yín gan. ilé onífarati ìlú Ẹ̀pẹ́ ibẹ̀ lọba ti jáde ti fa mú wọ́n fi ṣe mọ̀kàrúrù láàrin àfọbàjẹ ìyẹn ṣe fẹjọ́ mọ́ yé ṣùgbọ́n tán dẹ̀ fi ṣe mọ̀kàrúrù ó wá di pé ọ̀rọ̀ délẹ̀ báyìí àwọn akójú sí oore náà ṣe báyìí àwọn ọ̀dọ́ wa bínú ìgbà tẹ́ mọ̀ wípé ẹni yìí o kì í ṣòun ní Ifá mú kí ni ẹ̀tọ́ yín láti lọ máa parọ́ fáwọn ará ìlú ẹ̀yin lẹ kó àwọn ará ìlú sí gbàrọ gbogbo èèyàn tí kábíyèsí bá ti ṣépè fún tó bá ní kò dé dọ̀la ó máa kú. ẹ̀rù náà màkàrúrù náà ṣe ìṣèbẹ́jẹmọye ní. ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni ìṣèbẹ́jẹmọye ní. ta ni Ifá mú. ọmọ tí Ifá mú gan ọmọ rò pé outside ló wà ta ni Ifá mú wọn ní Fásọjí ló dáa pé fàtí ẹ̀ dá ìgbà tí ìdádílẹ̀ tó ní dòwe náà láṣẹ ń gbọ́ gbogbo wà ní abẹ́ àjẹ́ nítorí pé. iṣẹ́ wo gan ni kábíyèsí ń ṣe gan. kò ní jẹ́. kò ṣeṣẹ́ kankan kò síṣẹ́ tó ń ṣe ilé ló wà fóun ló ń tẹ̀
so ilé ló wà kò Fóònù ni ṣiṣẹ́ wọ́n ń tẹ̀ kankan bíbò. bẹ́ẹ̀ ni ó máa ń wo Wípé kán jí lóru, ó máa ń wo kán tẹ̀kẹ́. fóònù bẹ́ẹ̀ nǹkan tí kábíyèsí kí lẹ wá ń wò tẹ́ fi nìyẹn. fi yahoo ìjọba. ẹni iṣẹ́ kò ní ìyàwó gangan tó fi jọba kò ní iṣẹ́ ẹni tí ò ní iṣẹ́ tí ò lówó lọ́wọ́ Ifá tó fi tálíkà jọba sẹ́nu fá ò ní gbẹni Ifá tó fi tálíkà jọba ẹnu fá máa gbẹ ṣe bí torí pé kò sí nǹkan tó ní kò lè bọ́ ẹnu ara ẹ̀ ló fi ń jà sí ọ̀pẹ káàkiri igbó ló fi ń tàṣẹ fún èèyàn tó ń pa èèyàn kiri pé eléyìí gégi eléyìí wú pákí kò gbẹ ibi ẹ̀gẹ́ kan tó ń jà sí orí oko kádìpó lóúnjẹ ni kò jẹ́ nǹkan tó bold ṣọ́ lè fi rú mi ìjọba ń sẹ̀ kí n lọ máa jà sóko kí ló kàn mí pẹ̀lú ẹ̀yìn fúnra ara mi nínú ilé mo sì ní ju kẹ́gì epo 5 tí mo rà tó jẹ́ pé tí kan bá tán wá gbé mi síta tí kan bá tán wá gbé mi síta táwọn brothers sister mi bá wálé màá gbé po fún wọn lọ ṣé mo lè lọ máa jà sípò. so orí ọ̀rọ̀ oko epo ẹyin. òun ló fẹ́ pa ìlú run sí nígbà tí ó ṣe nǹkan tó máa jẹ. kì í ṣe owó allocation gan. wà lókè Kì í ṣe owó jàǹkà bóyá à ń tajà lẹ́yìn owó oṣù ẹ̀ tí ìjọba ń sọ fún bóyá 100,000 kò yó. ó dà tí ìjọba wa bá ń pẹ̀tù sí yín lọ́kàn pé. abẹ ìjọba pé kán bá bàlú wa jẹ́ kán bá ṣe kó dáa kán ṣe gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ wa ẹni pé àjà ẹni pé àbẹ anybody jà á lọ sílé anybody a kàn ṣáà dúró lójú títí pé nǹkan báyìí àwa ò fẹ́ ni abẹ́rẹ́ kan sọ pé wọ́n ju òkú sílé anybody wọ́n ò fa anybody láṣọ ya àjà àtàkàn lè sọ pé kán tó bá lè sọ pé àfi tí ẹ wá tì yìí báyìí ìgbà wo lẹ ṣe àbí ìgbà wo ló lẹ́tọ̀ọ́ láti pé kẹ́ ṣe padà. ní ìgbà tí a bá gbé onífá wá bí ìgbà táwọn ìjọba ní kán lọ fi fá tọ̀ náà torí àwọn ìjọba àwọn bílíìfù náà nínú fanáṣẹ́ ní kán lọ fi fá tọ̀ nígbà tí a bá tó wá gbé onífá wá tí fá bá wá sọ fún wọn pé ẹ lọ ṣí ààfin o àwọn ọ̀dọ́ ò ṣe bọ̀tí ń sìn mi ò ní bá wọn dé mi ò bá wọn lọ o gẹ́gẹ́ bí àgbà ìlú àwọn ọ̀dọ́ ò ní gbà o gẹ́gẹ́ bí àgbàlú gẹ́gẹ́ bí àgbàjá tí kì í báwọ̀ jẹ́ tó ṣe bí òwe gẹ́gẹ́ bí ọmọ onílùú tí ò ní jẹ́ kí ìlú tú gẹ́gẹ́ bí ọmọ ọba ọmọ onílùú ìjẹ́kọ́ orí adé gẹ́gẹ́ bí ẹni tó mọ ìtàn tó mọ ìṣẹ̀ṣe tó mọ tinú tòde kí ni ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ ìlú yìí. ẹni tó ti ṣẹ̀ ẹni kó ṣe sọ́rí ẹni àbí kò ní lè ṣe ni ẹbí gbàmígbàmí lè yàn gbà tó bá jẹ́ ọmọ tó ní làákàyè nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ ó ti yẹ kó pe ìjòyè 2 àbí 3 ẹjọ́ kílà tún ṣe báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ yìí irú èmi tán ló bá jà kó ti pè ní bọ̀dá mi èṣù ni ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ yìí kí ló lè ká ti bá kí ọwọ́ bọ̀ ṣùgbọ́n aṣọ I'm less concerned ló wọ̀ ní tó ń ṣẹlẹ̀ nínú ìlú wọn ó believe pé ìjọba ò lè jẹ́ kán yọ òun ìbá àpá wọn ra tán torí pé kò ní nǹkan ṣe pẹ̀lú ìbọn àti pé bóyá ìtàgé. náà ó ti sọ́gbọ̀n tẹ́lẹ̀ pé táwọn ọ̀dọ́ bá gbé ṣakabùlà pé òun á gbé machine gun ó ti sọ láàfin lójú gbogbo ìjòyè á gbé ṣakabùlà òun á gbé machine gun pòun wá láti bẹ́ẹ̀ níbọ̀dì ṣeré òun ò lè ẹ́fà sọ pé sọ́ọ̀rì. ṣó ṣeé ṣe kí wọ́n lé kábíyèsí ọba ẹlẹ́pẹ̀ tìlú ẹ̀pẹ̀ ṣó ṣeé ṣe kí aráàlú ó yọ ní orí oyè. ṣé wọn yọ ọba àkúrẹ́ nígbà tó lùyàwó ẹ̀. torí pé ó ní nǹkan ṣe pẹ̀lú physical assault. ṣé eléyìí ò ní nǹkan ṣe pẹ̀lú physical assault kéèyàn ṣépè fún yàn with dangerous charm nígbà tẹ́mi náà ń ṣe. wọ́n ní ìjọba ò recognize oògùn. ok wọ́n ní. ìjọba recognize kan ṣépè fún ẹni tí ò yẹ kó ṣépè fún ẹni tójú ẹ̀ kó insult ẹ̀ publicly ṣe báyìí ní èrò ló ti insult mi tó ti ń ṣépè public assault náà ni public assault ni I know my right but torí pé mo jẹ́ ọmọ ọba ni mo ṣe jókòó tẹ́ ṣe rí pé mi ò sọ̀rọ̀ mi bọ́n ń ṣe meeting àwọn ọ̀dọ́ wọn lè rí mi bẹ́ẹ̀. ọmọọba láàrin mi àti yín kábíyèsí ṣẹ̀yìn. kò ṣe mí ó ṣe ọ̀dọ́ ìlú. ó ṣẹ̀yìn. ó ṣe ọ̀dọ́ ìlú. ẹ wà lára àwọn ọ̀dọ́ ìlú. àwọn ọmọ ló ṣe. àti wípé torí wípé ipò tẹ́ dì mú tí ọ̀dọ́ ìlú fẹ́ràn yín tí wọ́n gba ti yín ló fi jẹ́ pé wọ́n gbé ọ̀rọ̀ náà rù kankankan. torí pé ó ń pa wọ́n ní kọ̀ọ̀kan ló ṣe gbé kì í ṣe torí tèmi kó má bàa pa wọ́n tán ló ṣe gbé ọ̀rọ̀ rù.
tó bá wá pè yín ní èmi kan ẹ̀yin kan gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ọba tó pa yín pọ̀. kò lè jẹ́ kọ́wọ́ mi ká mọ́ àwọn ọmọ tí yarí tán kí ni mo wá fẹ́ ṣe nígbà tí òṣèlú mi ló ń fún wọn lóúnjẹ tí òṣèlú mi ló ń kọ̀ǹtró wọn ká ní pé mi ni mo dá wàhálà yìí sílẹ̀ á rọrùn fún mi láti pè wọ́n pọ̀ ṣùgbọ́n tí òṣèlú mi tí mi mọ̀ bọ́ ṣe wọ́n ti ń fa aráyọ̀ tí wọ́n kí n tó tèkó dé tán ti ń kí òun fúnra rẹ̀ ló dẹ̀ tó fi ìwé pè wọ́n pé ó yá o. ẹni ìjọba ò mọ̀ nípa dangerous town ó ní bàbá kan ní bàbá yẹn ló fi ṣí ìjà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ó ní bàbá yẹn ló ń rọ́jò wọ́n mú lọ sáàfin bàbá yẹn bó ṣe dàgbà tó it's over 100 now wọ́n yẹ̀yẹ́ wọ́n dadọ̀ balẹ̀ kò sí nǹkan fi ṣe tán àwọn ọmọlé ẹ̀ tó jẹ́ bíi family tó ń tẹ̀lé wọ́n rí tán dè sẹ́yìn tán náà nígbà yẹn ó gbapò bàbá yẹn ó yọ ní ọlọ́dẹ ó sọ láàrin gbogbo ààfin ó ní ọmọ dàbí ẹran dọ́kí náà ń pè ẹ́ ó lá bọ́ sátìmọ́lé ayé bàbá àwọn wà nínú ilé sí ó paralyze ó rọ lọ́wọ́ rẹ lẹ́sẹ̀ wà nínú ilé àbí ara tẹ́ bá tó máa ń bá yín sọ̀rọ̀ ẹ rí i pé kò jí ṣòro àkàn ẹ kì bí ọkàn kìnìún torí kìnìún yẹn tó gbọ́kànlé àfi tó fẹ́ lọ kì í ṣe pé ó fẹ́ lọ jókòó láfi kìnìún yẹn ló jẹ́ kó dúró pé tẹ̀ tó ń bá a fojú àwọn ọmọ yẹn kan tọwọ́ ẹ̀ bá tẹ̀ kìnìún yẹn padà tán bá wá ṣe tán bẹ̀bẹ̀ táwọn ọ̀dọ́ bá gbà padà èmi máa advice ọ̀dọ́ ká má gbé kìnìún yẹn lé lọ́wọ́ o tán bá padà gbélé lọ́wọ́ àgbà ò ní tán lórílẹ̀-èdè. tọ́ ọ̀yá ẹ jẹ́ ká máa tẹ̀lé bó ṣe ń lọ nílùú Ẹ̀pẹ́ Èkìtì ìtàn tó gùn ni o ó sì tẹ̀ wájú ẹ jẹ́ ká wo ibi tí a lè wo sinimá yìí dé nípa rògbòdìyàn àtàwuyewuye tí ọba Ẹ̀pẹ́ Èkìtì ọba Ayọ̀dèjì tí ọba Ayọ̀dèjì Adésóyè Williams tó dálẹ̀ tí wọ́n dálẹ̀ yìí o torí wípé ó ti gbẹnu tán iná ti fẹjú ó ti gorí ilé kẹ̀kẹ́ nílùú Ẹ̀pẹ́ Èkìtì ó yá ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún ọba tó wà. Kọ́láwọlé Arówólò lórúkọ tèmi jẹ́ alias Àbàdà nílùú Ẹ̀pẹ́ Èkìtì. ẹ ṣeun Olúọmọ pírẹsẹ̀ntà ló kọ mi ó yá ẹ máa subscribe sórí YouTube channel wa at Olúọmọ Live TV ẹ máa tan notification button lẹ̀ kẹ́ ẹ lè máa rí bó ṣe ń lọ. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation. You know, I've once been in your shoes, and I know how stressful traveling can be, from the endless flight searches to fluctuating ticket prices and unreliable agents. Whether you're booking a trip home, to Nigeria, a vacation across Europe, or a business flight ticket from Canada to UK, it shouldn't be this complicated. That's why at TBI Travels, we'll make flight booking simple, seamless, and secure for travelers in Nigeria and across the globe. Are you wondering why TBI Travels? We offer global flight booking from wherever you are to wherever you're going. Transparent pricing, no hidden fees or fake deals. Real-time support from trusted travel experts, easy payment options and instant confirmations. So whether you're flying from Lagos to London, Toronto to Dubai, Accra to Ghana, do it with confidence, do it with TBI Travels. Your dreams of living, working, or studying abroad is closer than you think. At TBI Travels, we don't just process visa, we open doors to new beginnings. So whether you're chasing a better career opportunity, education, or a fresh start in a new country, TBI Travel is your trusted travel partner to guide you in every step of the way. From work permit to study visa, we help you find the right destination that fits your goal. Fast, reliable, and stress-free. With hundreds of successful applications and satisfied clients worldwide, our track record speaks for itself. Don't be left out. Click the link below to get started.